ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù. Ọlọ́run bá láyé ó bá dé jọ nínú àánú ẹ̀ kó dá ògo tó sọnù nínú ilé kó dá padà. Olórí burúkú ògo wo ló lọ? Àṣìírè ògo wo ló kó nínú ilé tó fẹ́ dá padà? Ṣọ́bọ̀ kí bí mo ṣe ń gé ẹ lọ́wọ́ ló bọ́ òrùka. Má gé gbogbo owó yẹn tán o ò ní rọ́wọ́ mú òrùka lẹ̀. Àgbà tó ti dé náà sọ pé back to back wèrè náà ló bẹ̀rẹ̀ sí ní ṣe. Ìwọ ló tún pè wá kó lọ display oyún fún mi. Èmi àmọ́ àsunkún. O lọ fọ́ọ̀mù àlà. No problem. Like I said, má lọ wá ọmọ kékeré kan tí màá fẹ́. Màá make sure kọ́ ọmọ yẹn ò ga tó mi. Màá make sure kò nídìí. Ó dẹ̀ lára dé oní round face. Ọmọ tí mo fẹ́ mi ò tí mọ̀ rí. Mo kàn sọ spec mi ó ní mo sọ. Ìwé kan má gùn pa. Ẹ wá ẹ̀yin tẹ́ fẹ́ gbàwé mi mọ bó ṣe máa jẹ́ o. I'm in bad mood. Mo dẹ̀ ní láti reset ọ̀bùlàgánsà mi. So I will go in there, máa lọ sùn di 9 alẹ́. 9 alẹ́ oní máa sùn láti fi restructure ayé mi. You can go and come back. Why do you go back there? Àbọ̀dá mi ṣe máa ń tilẹ̀kùn mọ́ wa ni. Àwọn wèrè kan wà, ó rò pé àwọn lè lọ káwọn tí wá padà. Ní nǹkan tí mo ti ń tò ilé tí mo ti ń tò bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́, ó wá fẹ́ wá dàrú kó jọ́. Kò sáyè, kò dẹ̀ ní dáa fún ẹ. Yoshibi, ẹ kí n bi yín ní nǹkan kan. Ṣé ẹ máa padà wá àbí ẹ padà wá? Because pẹ̀lú mú tèmi ń wò lára yín yìí, ọkàn yín ṣì wà nínú ilé yìí. Ó dá mi lójú gbangba wípé ìfẹ́ bọ̀dá Sàámú ti kú ònà ọkàn yín. Ẹ wò, èmi ò fẹ́ kẹ́yìn ní ibi betrayal ni o. Ó mo ṣe ní kí n sọ fún yín o. Àti wípé nǹkan tó bá ti wù èmi lọ́kàn, nǹkan tí ọkàn mi bá ti rọ̀ mọ́ báyìí tó máa fẹ́ mi ní joy, tí mo máa rí dùnú àti fọkànbalẹ̀, òun lèmi ń ṣe o. Pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìsinsìn àti tó ṣẹlẹ̀ nínú ilé, ó ṣàrí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níwájú ìdálẹ̀ nǹkan yẹn. Èmi ò rò bóyá èmi fẹ́ padà wá sínú ilé yìí o. Èmi ò padà wá o. Orí yín ò pè. Gbogbo ẹni mo fi sọ mi ìdẹ sọ́rí láti sọ. Torí awí tán sìn yìí ẹ réjú pépépé bíbè alágo. Yoshibi, èmi gan ò fẹ́ kẹ́ padà wá nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ló ṣe yín yà yín lẹ́nu? Because látijọ́ tí mo ti padà sínú ilé alálùbáríkà yìí, tí mo ti padà kó padà sínú ilé yìí, mo mọ iye tí bọ̀dá Sàámú ti fún mi. Mo mọ iye nǹkan tí mo ti rí gbà lọ́wọ́ bọ̀dá Sàámú, mo mọ iye àǹfààní tí mo ti rí gbà, tí mo dẹ̀ rò pé tẹ́lẹ̀ pé wà nínú ilé yìí ni àti olójúwò kọ̀wọ́nkọ̀ yìí ẹ̀ ní jẹ́ kó máa bọ́ síyàn lọ́wọ́, ẹ máa divert attention bọ̀dá Sàámú, ẹ máa divert sọ́dọ̀ yín nìkan, ẹ ní jẹ́ kó rí tiwa rò. Ẹ wò léyìí tí mo ti padà dé yìí, iye tí mo ti wà lọ́wọ́ bọ̀dá Sàámú ó sì lé ní 30,000. Tí bá ṣe bọ̀dá Sàámú báyìí, ó máa dáríjì mí ni. Kò sí nǹkan tí mo ṣe fún wọn, ọmọ tún kó yín wọn ra bí àbúrò ni. Now. Mo ń gbọ́ ẹ̀. Ṣọ́ọ̀bù. Èmi ò lọ ṣọ́ọ̀bù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Ilé ni mo wà. Mo ń gbélé powó ni. Ilé ni mo ti ń tajà. Anybody tó bá ti fẹ́ rajà lọ́wọ́ mi kó wá bá mi ńlé. Togo. Mo ní Togo. Òun lọ Togo. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣe? Ó rí pé mo wà lórí kọ́ ni. Ṣé ọmọdé ni ẹ ni? Ẹ sọ fẹ́ ni ẹgbẹ́ máa pè wọ́n padà jàre. Má bínú torí tọlọ́run. Òun lọ Togo. Ní nǹkan tá à ń sọ yìí. Ẹ pè mí ẹ padà. Jọ nítorí tọlọ́run, má jẹ́ kí n pè ẹ́ padà. Mi ò fẹ́ sọ pé nuisance kan wà níbẹ̀ bọ̀, má pè ẹ́ padà. Okay. Kí ló dé? Kí ló ṣe náà? Ó ń pè wọ́n lórí business call ni. Business call. Ẹ wo sísá mi ẹ wò mo ní ìdòwò sáré àmì 75. Kí n yẹ 75? Nítorí 7,500 ló ṣe jẹ́ kí n cut business call. Ṣé o lójú tì mí? Kí n yẹ 7,500 pẹ̀lú gbogbo packaging ọmọge akúṣe.
Wò sísá mi ò like èwo ni kẹ́ máa fi gbọ́ra bóyá ẹ má pè mí lọ́mọge akúṣẹ̀ mọ́ náà mi ò like. lórí 75 kí n má pè ní ọmọge akúṣẹ̀ ṣòrí tí wọ́n bá pèèyàn ní orúkọ téèyàn ń jẹ́ èèyàn máa fi tayọ̀tayọ̀ tìdùnnú èèyàn máa fi máa dáhùn ni ṣé òun ṣe ọmọge akúṣẹ̀ ò ní 7,500 jọ nítorí títọ́ lọ́hùn tó má dàbí pé mi ni mò ń lo ògùn ẹ àbẹ́mi ni mò ń lo ìràwọ̀ ẹ padà síbi tó ti ń bọ̀ o ṣò ti gbọ́ nǹkan tí mò ń sọ. Sísá mi ẹ stop ẹ torí 75 ẹ̀ dẹ̀ máa kí oríkì fún yàn ẹ stop ẹ. 75 fine girl no money packaging nìkan ló ní ọmọge akúṣẹ̀. máa yá ẹ ṣé o gbàgbé 12,000 naira tó jẹ mí 75 plus 12,000 ó jẹ́ èlò tó o bá lọ́pọ̀ ló ṣàmọ́ calculation. Sísá mi ẹ máa take it easy now. Mo ti máa ti béèrè nǹkan lọ́wọ́ yín báyìí ẹ máa make reference sí nǹkan mi. Èwo ni ọ̀rọ̀ ṣé mi gbàgbé. òun ò fẹ́ tọrọ owó lọ́wọ́ mi ó fẹ́ yáwó lọ́wọ́ mi ó tún ní ẹnu ọmọge akúṣẹ̀. jọ torí títọ́ lọ́ọ̀ fi mí lọ́kàn balẹ̀ padà sí tó ti ń bọ̀ onídìí pẹlẹbẹ ó lè 75 kọ́ 7 million ni. Sísá mi ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà máa calm down pẹ̀lú sísá ẹ pẹ̀lẹ́ ẹ wò ó sísá tí mo bá máa sọ títọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ báwo lọmọge ṣe máa tó gọ́lọ̀sọ̀gọ̀lọ̀sọ̀ báyìí tó jẹ́ pé owó sísá létí máa yáwó ní gbogbo ìgbà kò yẹ kó rí bẹ́ẹ̀ náà pẹ̀lú nǹkan tí mò ń wò yìí tí ìgbà yóò bá tán yín ẹ padà síbi tẹ́ tí ń bọ̀. sísá mi ẹni attitude ṣá mo kàn ní kí n gba yín yànjú ni o ẹ kúrò ń bẹ̀ yẹn sísá ní kí n ti wíńdò yẹn látẹ̀yìn. Ìgbà wo náà sọ bẹ́ẹ̀ fún ẹ? Wọ́n ti sọ fún mi lẹ́ẹ̀kan mo gbàgbé ni attitude yẹn ló jẹ́ kí n rántí ń sìn. ṣé tí bá fún ẹ ní ìgbà tí bá lẹ tí ò sí ẹ mọ́ gírí orí bó ṣe rí orí wọn ṣàn ọjọ́ ní dèndé nàìjíríà wá tì ọ̀dẹ òṣì. ọdún ọ̀rọ̀ tí sísá mi náà sọ sí mi ọ̀rẹ́ ti pọ̀ ju lórí 75. kí ló ṣe yín Yoshibi ẹ wò láàrin èmi àti yín obìnrin ni yín obìnrin ni mí láàrin èmi pẹ̀lú yín ó sì wù yín kẹ́ padà sínú ilé yìí tọ́rọ̀ la wí tó ń sin asọ̀rọ̀ lẹ́wọ̀ lọ sí bí òrèrè kí lẹ̀ ń rò kí ló ṣẹlẹ̀. jọ kí ni nǹkan tó rí tó fi pé ó wù mí kí n ṣe padà sí bíbá yìí. Yoshibi wàláhì wèrè ni yín Yoshibi tẹ́yọ̀ ò bá dúró re tẹ́yọ̀ ò bá mú dúró ẹ̀ méjèèjì wàláhì lè pòyàn ọdún papọ̀ kí ló ṣẹlẹ̀. Yoshibi obìnrin ni mí ẹ jẹ́wọ́ bùkátà ṣòro yín ẹ wo múdùn yín náà awíta láìwí tán mo ní Yoshibi o tẹ bá ti ń padà bọ̀ ẹ̀yẹ ṣe bẹ́ẹ̀ pẹ́ lóyún o nígbà tẹ bá dẹ́gan ẹrú kan gbé mi gan mo fẹ́ lè sọ pé Yoshibi ṣe ti lóyún lóòótọ́ ni àbọ̀ ọkọ rẹ̀ sọ fún ẹ̀kọ́ pàtì tó bá yín ṣe oyún authentic ta ló pé oyún authentic ni Yoshibi ẹ wo ṣe máa dá mi lẹ́mi ò ní táìmù o. pẹ̀lẹ́bẹ̀ kí ló ṣẹlẹ̀. pẹ̀lẹ́bẹ̀ ní sùúrù ó ti le tó yìí náà. Nímí. Sísá mi ẹ má bínú. Kí ló dé? láti ẹ̀kọ́ tí mo ti ń pè ẹ́. ìwọ nìkan ló wà ń lé mi. jọ ọmọge akúṣẹ̀ nǹkan. sísá mi ẹ má máa pè wọ́n báyẹn mọ́ náà. mi ò sọ pé ọmọdé akúṣẹ̀ o mo ní ọmọge akúṣẹ̀. sísá mi stop it now. wọ́n jáde like 2 hours ago. ó jáde ṣó kẹrù ẹ̀. no kò gbé handbag wọn dání ni. káì kò kẹrù pé ẹrù ẹ ṣì wà nínú ilé mi kí ló ń pè ṣe Yoshibi àbí yọke àbí yọgbá nígbà kò kẹrù ẹ ẹrù ẹ wà nínú ilé mi. kí lorúkọ wọn ọmọge akúṣẹ̀ tó bá kẹrù ẹ o ó gbọ́dọ̀ kẹrù ẹ kó òun ilé mi o. máa jáde àmọ́ kò tí ì ṣe sí i mo fẹ́ kí atẹ́gùn kò fẹ́ síta yẹn díẹ̀ ni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ mú de ìnírí àzá lé ní o mo ìnírí àzá tí mo fẹ́ bá àwọn ọmọ yẹn ṣe lé ní torí ó dàbí pé iṣẹ́ mi nǹkan wà tí mo gbà wọ́n á fẹ́ máa ṣe rí àzá alẹ́ kò tó di pé wọ́n sanwó ẹ̀bùn máa jáde ọmọ burúkú yẹn ti wálé Yoshibi ọmọ òṣì yẹn ó ti padà wálé ó ti wálé òṣì ló ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kátẹ́gùn fẹ́ síta kókó ṣe orí ẹ̀ kúrò ní etí ẹ̀fẹ́ rí mọ́kọ́ èèyàn kọ́kọ́ lẹ́kùn tó bá jẹ́ òní máa lù for the first time ta ló wà bẹ́ẹ̀ máa pẹ́ padà tani
àwọn ọmọ wọn sì ń pè é pé nọ́mbà yín sọ switch off wọ́n wà lọ́mọ ṣòro. wọ́n pè nọ́mbà mi kò lọ ilé orí wọ́n wà lọ́mọ ṣòro yìí ó yá pé wọ́n kí n bá wọn sọ. no wọ́n wà lórí aago báyìí. wọ́n wà lórí bó ṣe bá ẹ ló sà yẹ sà oníjọba lè mú àṣà sà sà. fóònù mi ti kú ìgbà tó pè lẹ́ẹ̀kan 1% ló wà lórí àbí kí n sáré lọ charge. tí wọ́n dẹ̀ ní kó lọ charge fóònù yẹn wọ́n lè ti kúrò níbẹ̀ yẹn àbí ó yá láti jẹ́ kí n wọ bàtà mi. máa bẹ̀ yẹn sí. òkè má pẹ́ máa dúró dè yín ta. kò sí wàhálà dúró máa bẹ̀ o lè dúró lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ máa kàn wọ bàtà náà ni kíkọ́ wọ bàtà ní. Hello. fóònù rẹ̀ tó wá kú ìwádìí nǹkan o báwo la yín máa tó kú jájájá ni. mi ò bẹ ẹrù rẹ gbé o wá kú ẹrù ẹ. ṣọ́gbọ́n mo ní. ìgbéraga ìṣá náà ni. ó kọ́ ti fóònù àbò abálọ̀ rẹ̀ ṣáà kẹ́rù ẹ. pẹ̀lẹ́bẹ́ ọlọ́run má jà rí bi kí ló ń dá nìkan ṣe ń bì kí ló ń dúró ṣe ń bì ìwọ nìkan ṣoṣo. mi ò dá nìkan wá àwa méjì ni. ìwọ nìkan ni mo rí bí tó ń ṣe róṣóróṣó. bọ̀dá mi èmi àti Yoshibi lájọ wà ń bí báyìí. mo ṣe rí ni àmórí ò pé o orí ẹ ti dàrú o ṣọ́ọ̀bù kẹ́mi mú ebi ẹlẹ́rìí tí mo sọ pé ò dá ṣe róṣóróṣó ń bì ká ní wípé o ò dárúkọ ẹ̀ ní sọ́wọ́n kí kò bá pẹ́ mi o tún dárúkọ ẹ̀ nítumọ̀ wípé o fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi. Ọlọ́run má jẹ́. níwọ̀n tó ṣẹ̀mí tí mo ṣe ẹgbẹ̀ bẹ́ẹ̀ kan wọ́n bí kí ló yìí ṣe ń bí. Listen, I don't want to see you again. Mi ò fẹ́ rí ẹ mọ́ ní gbogbo sàkàdí mi ni o. Ráúráúráú mi ò fẹ́ fojú kàn ẹ mọ́. Mo ní mi ì fẹ́ rí ẹ mọ́. Wọ́n bí ẹ dákọ̀ tó sọ pé o fẹ́ padà wọnú ilé. Orí ẹ ti dàrú. Wọ́n ti rò pé a máa ti wó. Dídé tó dé sí oròkè máa ti kúrú sí ni. Àbó oròkè máa ti sùn pàǹdì. Olóṣì, ó wá ń bọ̀, ó wọṣọ gẹ̀rẹ̀jẹ̀. Ó wọṣọ ninja. Ó rí snake in the monkey shadow. Kò ní yẹ ò lè ráyè ń bímọ. Orí ẹ ti wọ́n mi. ìwà àná wa dání dúró de ní gbèsè. wọ́n sáré ìta. ọ̀dọ́ fi gbé ilé ṣọ́ṣọ́ṣọ́ ìwà àwọn àtàṣọ́dọ̀ sórí ire ìwà ẹ̀kọ́ dáhùn ló ìbò ló fẹ́ kọ́ wà. Yoshibi ẹ gbójú padà wálé jàre. àwọn tí wọ́n sọ fún yín nìyẹn o ọmọ lórí burúkú kútakùn tẹ̀yẹn ó ti kọrin bọ̀dá sáwọn ọmọbì kan. bọ́dà ìyá ẹ má gbà o ọ̀dà. Yoshibi alórí yín ò pé bọ̀dá Sàámú tó ṣe sọ fún yín tán sínsìn lórí ìdúró tó ń rí yín tó yọ pé wọn ò rè yàn tó yọ pé èmi nìkan ló wà bí báyìí wọn làwọn ò fẹ́ rí yín mọ́ nílé ẹ ti sọ pé ìbẹ̀dà tà mí ẹ̀ náà tà o kí ló fẹ́ gbà akọ yìí náà ni akọ ti báyé yín jẹ́ ẹ jẹ́ jẹ́wọ́ òbúkadà aṣọ́rẹ́ yín bó ṣe ń ṣe bí kinní. ẹ wo ṣé wàá dá mi náà ọ̀rẹ́ ti ti yín kó bá tolúwẹ̀ báyìí ọlọ́lọ́lọ́sọ ti bínú síyàn yìí ẹ wọ́n láti ti yín kó bá mi mẹ́gbàá. bẹ́ẹ̀ bí ewu tí ẹni kó pápá ewu láriwo wèrè ó dẹ̀ ń pariwo lé mi lórí kí ló ṣẹlẹ̀. ṣebí wọ́n sọ ló sọ pé kí n wá sílẹ̀ ó dẹ̀ ń pariwo lé mi lórí. ẹ tọrọ àbùkù ni kí ló ṣẹlẹ̀. wo tẹ ní sórí náà jàre kí ni sáìzì bẹ́ẹ̀dì ẹ náà. ẹ jẹ́ má bínú ṣé tẹ ebi mi. ṣó mọ̀ pé mi ò kí ń sábà wọnú yàrá ẹ̀ so mi mọ bí bẹ́ẹ̀dì yẹn ṣe tóbi tó ṣe bẹ́ẹ̀dì ẹ̀yìn ṣé ó gbẹ̀yàn méjì. Yoshibi orí yín ti burú ó ti wá padà burú finally báyìí. wo nǹkan tí mo bí ẹni kò dáhùn jàre. àǹtí fẹ́ẹ̀ débi tó ń sọ pé àwọn wà. wá ìdí àrà dódódódó ọ̀rẹ́ òye mímọ́ kí ló ṣẹlẹ̀ gan-an ọmọ ṣòro street ṣó wá jẹ́ òmù fún mi nìkí kí ló ṣe ọmọ ṣòro street rẹ̀ fàyàkọ́gí ló wà lọ́hùn yẹn gbogbo street ọmọ ṣòro bá a ṣe ń bọ̀ látọ̀ kan yẹn wo tọ́ọ̀chì òun ni bádìrì ọmọ ṣòro àti fàyàkọ́gí mo mọ gbogbo àdúgbò dáadáa street mi là ń lọ yìí estate mi là fẹ́ lọ wọ̀ yìí ó dà pé ní tá a máa ṣe ilé sórí fóònù ẹ tó ti kú yẹn fóònù ẹ tó ti kú ilé yìí tí n bá kan géètì ẹ tó wà nílé yìí ó lè sọ pé òun mọ̀ mi jẹ́ kí kan géètì bíi jẹ́ nǹkan bóyá mú fóònù yẹn wá wọ́n máa bá mi ṣáàjẹ́ mú wá fóònù tó kú yẹn ó yá mú wá. Saamu fún mi ọkọ mo kàn mo fẹ́ mú yín kúrò nílé yẹn ni torí Yoshibi ṣì wà around ẹ jẹ́ ojú àánú yín ti pọ̀jù tó bá lọ padà dé sí tó ń bẹ̀yìn bọ́dá Saamu ẹ má bínú ẹ sì máa accept ẹ padà mí ìjẹ́ fẹ́ kó padà wá sínú ilé torí mo ṣe sọ pé ẹ̀gbọ́n mi wà níbì kan wọn sì ń bínú.
ẹ̀gbọ́n ò sí mi kankan. mo sì bí mo kò fẹ́ ká kọ́ stúrè mọ̀ tá a máa fi rin gbogbo àdúgbò ká tó padà délé àti lọ. kí ni ìrìn sí mi ò rẹ́rìn mò ń ké fún ohun tó máa padà báyé ẹ jẹ́ ni ayé mi ò wípé gbé kókó sí bí ó kàn mú mi káàkiri ni ó mú mi pàrédì káàkiri ọlọ́run o ọdún yìí ò dẹ̀ tán wọ́n dẹ̀ get me ọmọ ìdẹ kò ṣẹkẹṣẹkẹ sí mi lọ́wọ́ torí ọlọ́run. mo sọ mi má bínú sí mi gbogbo nǹkan tí mo ṣe ìtorí ìfẹ́ ni o ọlọ́run mo lọ́ọ̀bù yín gan-an òun ni mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe yìí mo rò pé nǹkan tó máa ń fà táwọn ọmọ kéékèèké mi fi máa ń fàgbàlagbà nìyẹn torí wọ́n believe pé ọkàn àwọn máa balẹ̀ ń bẹ̀ ọ̀dọ̀ ẹ̀yin ò dàgbà gbogbo qualities tí mo jẹ́ fẹ́ lára ọkùnrin pátápátá ló wà lára yẹn tí wọ́n wà kẹrin pété bá ń tèmi àti bá ń fẹ́ràn wa ẹ máa tọ́jú mi dáadáa. ìdí àrà. bùrọ̀ Sàámú ìfẹ́ ló ń ṣe mí. ó yìí tẹnumọ́rọ̀ wèrè yìí náà quality wà lára tèmi. bẹ́ẹ̀ ni ó nà ká sábẹ́ mi ni quality tó wà. dódó mo yìí ńlá ni mo ti padà jì báyìí sìn sọ pé irọ́ ló ń pa wípé ẹ̀gbọ́n yẹn wà ń bí kan kọfẹ́ sọ̀rọ̀ tó sọ yìí ni. ẹgbẹ́ ò sí bí kankan kò lè já rẹ̀ jẹ́ orí ẹ̀ ti já wọ́n. níwọ̀ bí má jẹ́ rí ẹ mọ́ o má jẹ́ rí ẹ mọ́ rárá ni o mi ò fẹ́ rí ẹ lẹ́yìn o mi ò fẹ́ rí ẹ nínú lẹ́yìn wà á ríran wò. fún mi ní máa ṣe gbogbo ló yẹ má bínú. mo ti gbé ẹ. ọmọ ìjẹ́ bùrọ̀ Sàámú ó yẹ dúró dé mi ẹnikẹ́ má bínú. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán, mo ti rójú ìrí. Bẹ́ẹ̀ ni èmi náà ni. Má! Ṣọ́ọ̀tì ilé ni. Ọ̀ rárá mà. Brọ́dà yìí mo ti rójú wọn rí, wọ́n ti wá sísítà mi wálé rí. ọmọge akúṣe. Sísítà mi. Ẹ pẹ̀lẹ́ o. Yes ma. Ẹ ǹlẹ́ o. Yes ma. Talẹ̀ wá. Yoshibi ni mo béèrè ma. Yoshibi. Yoshibi lẹ béèrè tẹ́ ń káwọ́ bí ẹni tó ń ka owó yìí. Àrí. Yoshibi. Jọ kí ló wà láàárín ẹ̀yin méjèèjì? Ẹ dá mi lóhùn. Ẹ dẹ̀ ń ṣọwọ́ báyìí. Ẹ ṣáì nìyẹn o. Ẹ pẹ̀lẹ́. Mo nífẹ̀ẹ́ Yoshibi ni ma. Ẹ nífẹ̀ẹ́ Yoshibi lẹ ń róòlù tẹ́ ń mì bí ẹni tó wà ń kó àyà yìí. Ẹ nífẹ̀ẹ́ Yoshibi. Ṣé ti sọ fún? Mo ti sọ fún ma. Kí ló wí? Inú mi dùn mo ṣe bá yín lé. Ẹ máa bá mi fi ẹnu sí. Bàbá yín fẹ́ mi sí. Èwo ń tèmi? Àrè? Ọ̀nkú, ṣé kí n gbà yín mọ̀ràn? Yoshibi ò kí ń ṣẹ́ni tẹ́lẹ̀ fẹ́ o. Owó oúnjẹ àárọ̀, owó oúnjẹ ọ̀sán, owó oúnjẹ alẹ́, ọwọ́ èmi kìíní ló ti ń gbà. Ajẹnirun ajẹnipa ni Yoshibi o. Ó máa jẹ ẹrun. Ṣó dẹ̀ mọ̀? Bí n ṣe ń wẹ̀, ọmọ ọdún mélòó ni ẹ náà? Mama tiẹ̀ wọ́rì. O ò lè tó mi lọ́jọ́ orí. Tó tiẹ̀ sì jẹ́ pé Yoshibi ló kẹnu sí pé o fẹ́ fẹ́. O ò lè tó mi. Jọ̀ọ́. Màá dá ìpìlẹ̀ pé kò pọ̀ sókè kó lọ rajà. Yoshibi ò kí ń ṣe ni o lè fẹ́ o. Ṣé o gbọ́? Ajẹnirun ni o. Ajẹ́gbé. Ẹyọ ọkùnrin kejì rẹ̀. Ìgbín tẹnumọ́gi ó bùn ẹ̀ kì í gbọ́ràn. Tó bá dẹ̀ lóhùn ló máa fẹ́. Ẹ má gbé bùkátà yín wá bá mi o. After 1 year 2 years of marriage mi ò fẹ́ rí yín làkàtà mi o èmi ò gbọ́ bùkátà o. Bíbélì bá mi nínú ilé ọ̀hún.
wá o ẹ nísìnyí gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ó dàbí orin mi ní bọ̀dá Sàámú fẹ́ wá kọ́ wa o. Stop it. What are you saying now? Kí ni mí ní nǹkan tó ń sọ? Ṣé tó bá pẹ́ ọmọ akọrin tuntun èmi? Ṣé bọ̀dá Sàámú ṣé wọn ò ní ti sọ fún mi ni? Ṣé mi ò ní ti mọ ni? As you are seeing me here, you are seeing bọ̀dá Sàámú. Yes, sir. Okay, I am here, but Sam is here. Simple, okay? Okay, senior. Èwo ni ká kọ? Ṣé ire yẹn ni àbí other one? What they trying to say, ìyẹn kọ́ la máa kọ. Kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá, òun la máa kọ. Okay? So ẹ dẹ̀ make sure pé ẹ ń follow rhythm yẹn dáadáa. Kẹ́ kọ́ bí pé bọ̀dá Sàámú wà ń bí báyìí, okay? Kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá. 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 Mo dàgbà tán o, mo tún ń ṣoge. Mo dàgbà tán o, mo tún ń ṣoge. Ire o, ire lọ́tún lósì kó wá bá mi o. Ire bá mi kalẹ̀ o, ire. Ẹ ǹlẹ́ o. Ó dáa kí ẹ bẹ̀rẹ̀ ọlá láti kékeré torí ohun tó bá wu ẹni òun ló máa ń pè mọ́ra ẹ̀. Ṣùgbọ́n kí lẹ wá ń ṣe lórí òkè o? Daddy, but Sam, àwọn lọ sọ pé ká wá dúró de àwọn níbí báyìí pé ìbàlá ti fẹ́ ṣe rí àṣàṣà. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ni bọ̀dá Sàámú rò débẹ̀? Àtìgbà wọn náà ti ń rò ó, ta náà bá sọ. Alàgbà ẹ ti ń bínú ojú yín ti ń le o ẹ ń ṣe báyìí tẹ́lẹ̀ ọ̀rẹ́ lẹ́yìn àti bọ̀dá Sàámú gbogbo alámọ̀ pọ̀ rẹ̀ nìyí. Kí lẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ náà? Mi ò dispute fact wípé èmi àti bọ̀dá Sàámú ọ̀rẹ́ ni wá. Mi ò dẹ̀ sọ pé gbogbo àwọn tó wà ní community yìí mi ò sọ pé mi ò bá wọn ṣe ṣùgbọ́n èèyàn máa ń tẹ̀lé nǹkan ni. Protocol ní gbogbo nǹkan bọ̀dá Sàámú gbọ́dọ̀ sọ fún mi wípé àwọn fẹ́ ṣe nǹkan o àwájọ rò wípé ṣó lè work àbí ò lè work a ní special program lórí òkè ilé ní náà. Àwọn náà lọ dé ìfúnpá sọ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mo wá ṣe rí àzàmbí ni ẹ wo bí inú mi dùn bẹ́ẹ̀ ṣe tètè dé yìí o mo sáré sọ fún ọmọ etí mi pé kó mọ̀ bó ṣe máa gẹ̀ẹ́tì yín wá síbí tó ti yé yín sìn bàtí wá débi ti pẹ́ bọ̀ tó lórí burúkú ìdí àrà olówó waste time mi ẹ wo bí àwọn kẹ́gáìtì àwọn ẹgbẹ́ ẹlẹ́mu àwọn ni wọ́n gbóríyìn fún wa. Bọ̀dá Sàámú. Ẹni sùúrù ọmọ dísẹ́mbà kò bọ́ sáàgbọ́. Kí ló ń ṣẹlẹ̀ kí ni mo tún wọn gbélé? Ọjà wa ti ń ta gan-an àwọn èèyàn ti ń gbé àwọn èèyàn ti ń gbéṣẹ́ fún wa tẹ́ ẹ bá gbọ́ kó máa ṣẹ́ wọ̀ kó máa ṣẹ́ kó máa ṣẹ́ kó máa ṣẹ́ gbéṣẹ́ fún wa gan. Àwọn tó wá gbéṣẹ́ fún wa ń sìn àwọn ẹgbẹ́ kẹ́gáìtì ni àwọn ẹgbẹ́ ẹlẹ́mu òní mo ṣe fẹ́ sáré wá ṣe rí àzàmbí tó ti èyí sìn ọmọ kẹlẹ. Kí ni túmọ̀ eléyìí náà kí ni gbogbo eléyìí náà gbé ó lè bẹ̀rẹ̀ sí ní ro gbogbo eléyìí tá lẹ bá sọ. Ẹ jọ tó Ọlọ́run ṣé bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ ṣé kìí ṣe pé ẹ ti bá àwọn ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ohun yín ò ti le. Ẹ wo bọ̀dá Sàámú wọ́n ṣe bí wá tán sí pé kí là ń ṣe lórí òkè ni. Wọ́n sọ bẹ́ẹ̀ sà. In fact wọ́n tún bínú wọn fọwọ́ gbá tébù gbà. Ọwọ́ lè máa dùn wọ́n fọwọ́ gbá tébù. Jíjí sà. Ẹ wo ìmáwọ̀ nígbà wọ́n pààrọ̀ ọmọ yín jàre. Ẹ wo ẹwẹ́lẹ́wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀ a ò ní fojú sunkún ara wa. Ẹwẹ́lẹ́wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀ a ò ní fojú sunkún ọmọ wa. Ẹwẹ́lẹ́wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ohun tó bá tẹnu mi jáde èmi ni mo sọ. Wá ohun tó bá tẹnu tèmi náà jáde ńkọ́ ta ló sọ? Wọ́n lè rìkọ́ọ̀dù ẹ o. Tàbí ta ló wá rìkọ́ọ̀dù ẹ̀ tàbá fà sọ́ọ̀dù ẹ̀? Èmi ò mọ̀. Sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ no máa sọ bẹ́ẹ̀ lọ ló pé o èmi ni mò ń pọ́n ẹ lé ládùúgbò o májíkà ẹnu mi náà ti gbọ́ o tó o bá ń wọ mọ́tò tó ń lọ káàkiri ó lè rìn débi tẹ́sán mi bá rìn dé ní kíni mo ní mo fẹ́ ṣe ìrìàsà lórí òkè ń bí nígbà tó ṣe pé mo fẹ́ ṣe ìrìàsà nǹkan mi àwọn kẹ́gà tẹ́gbẹ́ ẹlẹ́mu náà gbé ìrìàsà fún mi mo lè mọ ní sísè mo fi sá kó létí mo fi sá wá sábẹ́gi abẹ́gi mo sá wá náà lórí ilẹ̀ tó ti sanwó ẹ̀tàn bàbá kọjọ́ lórí ilẹ̀ yìí náà tó bá ṣe ju bó ṣe yẹ lọ máa sọ fún bàbá kọjọ́ wọn á gba balance wọn ni lórí pé fẹ́ wá ṣe ìrìàsà bí lásán. Sàámú kì í ṣe kéde ẹnìkan rìn wí mi ládùúgbò pé òun rán ọmọ kan ọ̀pọ̀ o àmọ́ òun rí ọmọ 18 láàrin wọn o ẹrú tẹ́ ẹ ti bá mi pé kí lè dé ìyá wọn kan máa pọ̀ ìyá ọmọ 18 máa wà láàrin wọn òun lè jẹ́ kí n débi báyìí èdè báyìí Sàámú èdè báyìí Sàámú èdè fẹ́ ṣe rí àṣà ẹ wì mí ṣó dábà. èdè àbá bẹ̀ pé kí ni kí jẹ́ ká kú sí mi lọ́rùn ní èdè àbá kọ́ èdè àbá ó dàbá jọ ni
làdúró kan tó ṣe fún wa lọ́jọ́ sí nígbà tá a lọ pàfọ́ọ̀mù bẹ́ẹ̀ yìí tá a bẹ̀rẹ̀ orin tí bùrọ̀dá gàní bẹ̀rẹ̀ sí ní gbọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀ gbogbo tó lótútù wèrè mú wọn ẹgbẹ́ ìsìn nínú ayé yín rí àbí. ẹjọ́ tó bá jẹ́ 2 horsepower ni wọ́n tọ̀ lẹ́yìn lórí nǹkan ṣé ẹ máa kú ni. nínú event hall Bragani nígbà tí ń lọ wá iná wá àwọn fẹ́ yẹ́ ná Bragani fẹ́ yẹ́ ná nínú event hall wọ́n fẹ́ yá wèrè ẹ̀ ń lọ relegation o ẹ̀ tẹ̀lé mọ́ ẹ̀ tẹ̀lé òtútù yẹn mi nìjà kó pa yín afẹ́sáré ṣe ìyá sáájú. má ṣe yẹn fún mi jọ. ìgbà tẹ́ ti wá ṣáájú ẹ̀ débi o bàbá sirari ya wèrè o. bàbá sirari ó ya wèrè. bàbá sirari àbí. sọ bẹ́ẹ̀ mọ̀. wọ́n lẹ́ẹ̀ mọ wèrè mi ò mẹ́ni tó ya wèrè o. sọ bẹ́ẹ̀ bàbá sira ìkọ́lẹ́sẹ̀gbẹ̀ yín ìmúlẹ́gbẹ̀ yín. bàbá sira ó já wèrè. tá a jẹ lówó lọ́jọ́ sí tá a jẹ lówó lásìkò. àti yọjú yẹn o ìyá mi lẹ́nu inú gbogbo ohun wèrè yóò já ni pé. bàbá sira bá mórin sẹ́nu o yé èmi ìjẹ́ pé ní ẹnìkan ṣẹ́ mi ṣé mo mú sínú wọ́n bẹ̀ mí tí báyìí ṣé mo fà kékọ́rí pé n kò ní gbà àmọ́ ká ní mo mọ̀ pé mo máa ya wèrè ni bá ti gbà tipẹ́. ẹ bá ń gbé gbòòsà mẹ́ta fún Bragani. gbòòsà. ṣé ẹ gba gbòòsà wọn. eye mi kò lè yé yín gbòòsà wèrè náà gbé fún yín yẹn. sẹ́ni tó wà ní pọ́n wèrè ẹni tó ti ya wèrè ló sọ pé ká lóun mọ̀ pé òun máa ya wèrè ni òun àti gbẹ́bẹ̀ kí ló tẹ̀ gbé sẹ́gbà ẹ tún wá mú un lẹ̀ fún mi lórí òkè ẹ tún wá mú un lẹ̀ bí. bùrọ̀ Sàámú ẹ wò ó lóòótọ́ ó yìí ní nǹkan tá à ń fà lọ́wọ́ ṣùgbọ́n ẹ ká gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan náà ṣé eré tí Bragani ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ o. ẹlòmíín lè ya wèrè á dẹ̀ máa ríran sí àwọn tó lálàáfíà tí wọ́n ń rìn lọ á máa sọ ohun tó máa ṣẹlẹ̀ sí wọn á máa sọ fún un bẹ́ẹ̀ lè máa rí ẹlòmíì tó máa ya wèrè ohun tó fi sínú ipò gángan tó ń ṣe yẹn gangan á dẹ̀ máa sọ jáde irú èyí tí ẹni tí wọ́n ń sọ èyí tó ń sọ tí Bragani dẹ̀ gbọ́. mo gbọ́. so wọ́n wá ń sọ wípé ẹni yẹn ń sọ wípé ká lóun mọ̀ ni òun ìbá ti dáríjì ẹnìkan. ìyẹn náà mo fi wá ń sọ fún gbogbo wa gbogbo àwa tá a wà ń bì ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì ni pátápátá ohunkóhun tó bá wà lọ́kàn wa ká gbàgbé kálàáfíà dẹ̀ máa jọba àní ya wèrè ọ̀sán gan o. àṣẹ o. kó tó di pé mo padà sọ̀rọ̀ yín ẹ̀yin ọmọ wọn ní àjẹké lánàá ọmọ kúlẹ̀ ní ta ni ó mọ̀ pé ajé àná ló pọ̀ ọmọ èyí jẹ́. Bragani jẹyàn ní 14-2 wọn ọ̀dẹ̀ dáwọ́ yẹn padà fẹ̀ níyẹn ní last month ẹni yẹn wá ya wèrè lóṣù ẹjọ́ ibo ni wèrè yẹn ti wá. Sàámú kí ló ṣẹlẹ̀ ẹ̀ Bragani. àti yanjú yẹn. ẹjọ́ yanjú ọ̀rọ̀ wèrè. ọ̀rọ̀ owó yẹn àti yanjú rẹ̀. ó dà á padà bọ̀ ẹjọ́ ẹ sọ wípé ẹ tó bá wà láyìíká wa lásìkò ká dárí nítorí pé àwa náà lè ya wèrè lọ́la a lè ya wèrè ẹ tẹ́ ìgbà wọ̀rí yẹn kí n máa sọ̀rọ̀ pẹ̀lú wọ́n ti dé bí ni Yoshibi ti dé bí wá bẹ́ẹ̀. Yoshibi ṣé Yoshibi ti dé ni. èmi lè pín jẹ́ẹ̀dì fún sọ́bẹ̀ èmi lè pín jẹ́ẹ̀dì fún pé ṣé Yoshibi ti dé ni lẹ́nu sọ wípé kí n má kọ orin kẹ́jẹ́ lórí òkè. ẹwẹlẹwẹkú ẹwẹlẹ òní fojú sunkún ara wa. ẹwẹlẹwẹkú ẹwẹlẹ. bùrọ̀ Sàámú. fojú sunkún ara wa. ẹwẹlẹwẹkú ẹwẹlẹ. tí n bá kọ orin ìtàn mo ì máa kọ tìbílẹ̀ máa kọ wọn lórí òkè bí. ẹ wò ṣe jẹ́ mọ̀ pé oògùn méje ló wà méje lògùn. bùrọ̀ Sàámú. ṣé ẹ mọ̀ pé Yoshibi ti dé àbẹ́ ẹ̀mọ̀ kò ti dé. mi mọ̀ pé Yoshibi ti dé. ẹ ò mọ̀. mi mọ̀. ẹ kàn sọ ti yín ni. ẹwẹlẹwẹkú ẹwẹlẹ. bùrọ̀ Sàámú. ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní. ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. oṣù bá parí mo fẹ́ gbowó mi. ẹ kalẹ̀ mọ́. sọ ibi yìí wọ́n ti ẹ̀ ń bọ̀ mo ti ń wáwọ́ sí ẹ látàárọ̀. ibi ni o. ẹ kalẹ̀. wọ́n fẹ́ ń pè mí. ẹ wọ inú ẹ kalẹ̀ ẹ wọ́n kí ló ṣe lẹ́gbàá lẹ́gbẹ̀rẹ̀. ìdí àrà ni mo wá béèrè. ìdí àrà lèmi náà wá wò. ìdí àrà kọ́ ìdí ẹkún mi ṣé ẹ má bínú kọ́kẹ́lẹ́ yóò kí n ta yín ni tó rẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ lálẹ́ báyìí ẹ sọ pé ìwádìí àlàpọ̀. ẹ mú mi sùúrù kò yẹ kó tí ì le tó yìí
moreover mo believe pé oníkálukú ló ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ so kò yẹ kí gbogbo wàhálà yìí wá dé sí yín. bóyá kó wá fún mi mu. ní sùúrù torí mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bí àní nǹkan ò ti wà nù wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dà ipá ra ń kọ wọn. kò ní dáa fún yín kò ní jẹ yín ara máa kọ̀ yálákù ìkọ́lé kan gbọ́ ìjà yín ló máa lára máa kọ́ pa ẹni gbọ́dọ̀ sí èdè ìdí kí ló ṣẹlẹ̀ kí ẹ dúró mú. ó ti yé mi báyìí ó dà kó omi wàhálà lẹ́mu. èmi ò wá lẹ́mi wàhálà ìdí àrà tí mo pè tí nọ́mbà ò lọ ló jẹ́ kí n wá béèrè ẹ̀ lálẹ́ yìí. tẹ bá kọ́ntínú báyìí ẹ lè lára o. kò dẹ̀ ní dáa fún yín kò ní jẹ yín abẹ́rẹ́ ni bọ́n ṣe rí a máa ní àgùnfọ́. sùúrù kí ló ṣẹlẹ̀? lórí àdójúkọ mi dojúkọ ẹlẹ́ǹdẹ mi mọ bí yàrá ṣe pa yín pọ̀. ẹ wá wí kẹgbẹ́ sí bóyá kẹ báyìí ti lọ bóyá kẹ wá júwe fún mi kẹ wá ṣàlàyé fún mi. orí ẹ ò pé kẹ bá ti bí ẹrẹ kó dúró owó ìfẹ́ máa padà dé bó sí lára ni ọ̀bàǹtù ẹlẹ́kẹ̀ bó ṣe rí orí wọn ràn àfi bíi girama. girama wo ló wá síbí. bọ́dá mi aláyé irun kan ló ṣẹ̀dẹ̀ sí i. wọ́n kú fún ìwájú mi jáde kí ló ṣẹlẹ̀. bọ́dá mi nínú látàrọ aláyé irun wo ló wá síbí. bọ́dá mi wọ́n ti kórí burúkú lọ. kí ló fà á tí wọ́n fi sùn. orun òkun mi ni. orun òkun ẹ̀ ò sùn náà ló fi ń rí aláyé irun. bọ́dá mi orun òkun mi ni. sìstẹ́ wèrè ńkọ́ Yoshibi. wọ́n ti lọ. mo ti sọ fún mi ò fẹ́ rí ń bímọ ni o mo ti sọ pé mi ò fẹ́ rí ń bímọ ni o kì í ṣe inú ilé nìkan o ní gbogbo agbègbè pátápátá bó ṣe lè wù kó tóbi tó mi ò fẹ́ rí Yoshibi mọ́ rárá o gbọ́. mo ti gbọ́ sà. á gba abọ́dé fẹ́ mi o. pínrín ọlọ́run má jẹ́ abọ́dé kẹ́ ẹ̀. orí o. àwọn onírànú afàkókò ẹni ṣòfò wọ́n dẹ̀ jẹ́ kí n ní longer day. Tatúndì ẹ gbà mí. Tatúndì tani ò fẹ́ sí mi. àwọn ọ̀gá mi kò lè tó yẹ mi ní pẹlẹbẹ ni. Kí ló ṣẹlẹ̀? Mo máa kàbùkù iyì àtẹ̀yẹ tí mo fún ẹ o máa gbé ìtẹ̀dánù kí ló fà gbówó lè. Bọ̀dé wo lẹ́kẹ́ni ògbó ẹ̀sẹ̀ ní sọ́kọ́ tó wá máa sọ mo fẹ́ sùn kíá ni tani. kì í ṣe tí mo bèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ló ti lọ ni. ìgbà tí mo rí bí mood yẹn ṣe lọ lára wọn ni mo ṣe ní kó wọn gara ti ibi kọ̀ǹpútà mi. bá bèrè lọ́wọ́ ẹ̀ o wọlé tà ìwọlé o dẹ̀ lè tẹ kún sórí bẹ́ẹ̀dì mi jọ kí ló ṣe é. Saamu ẹ̀yẹn búra sí pé miss mi. Yoshibi sórí yín burú ni àwa síbí àwa bẹ̀yàn wọn ò tí ì gbẹ́bẹ̀ ẹ tuntun sọ̀kan mi ẹ dẹ̀ tún ṣakọ akọ iná ni kí ló ṣẹlẹ̀. àbórí ilé ìbúrú àbórí ẹ bàjẹ́ ni kí tàbí sọ pé wò mí sí ẹ mi sí ẹ times 1000 àbórí ẹ yí ni mr ni. mo ti mọ̀ palábọ̀dé èèyàn yẹn o fẹ́ gbàbọ̀dé fún mi tó àbí láti àárọ̀ bí dé mi ṣe gùn tó yẹ ládùúrú activities tó ti ṣẹlẹ̀ nínú dé yìí ó lè tún fẹ́ jẹ́ kí ẹ̀mí mi gbóná kẹ́mi mi gbóná kí ìfẹ́ mi gbóná sùn ọlọ́run ò ní gbà fún yín o hello ṣé o fẹ́ gbọ́ mo ti dájú mi má dáríjì padà sínú ilé tó ti ń bọ̀ má lọ. ọjọ́ mi àbí nítorí ọmọ wèrè yẹn ẹ ṣe wọ́n bínú sí Yoshibi tó tó ilé yìí. má pẹ̀lú kẹ́ni wèrè o má pe ọmọ kọ̀ọ̀kan fún wèrè mi o kẹ́kọ̀ọ́sì kẹ́ jáde ni o mo fẹ́ sùn o gbogbo ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ kẹ́jẹ́ kó dọ̀la ni o kẹ́kọ̀ọ́sì kẹ́ jáde ni o Tatúndì. ìjọ nítorí Ọlọ́run ẹ bá mi fẹnu sí i mo love bọ́dà Saamu gan ni. ìdí àdàbí kí ló ń pè ẹ́. gbẹ́dí òsì sọ̀rọ̀. bọ́dà mi ẹyẹ kí fọlá balẹ̀ kó lórí burúkú ìsọ̀rọ̀ olórí burúkú ara ẹ̀jẹ̀ àbí kí ló ń pè ẹ́. ṣé o kó lórí burúkú aláyé bàjẹ́ nìyẹn. ó jókòó ọdẹ sìn ó kúnlẹ̀ síwájú Yoshibi ṣé ọ̀rọ̀ kò yọ kó ń gànràn ni. ó tún wá rí tán ní ẹ̀kọ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ̀dà Saamu pé wọ́n lọ́ọ̀fù gbogbo nǹkan tán ní tó ń da tó ń dùn ní wọn kọ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ̀dà Saamu sórí ẹ̀ dàrú ní ó jáwèrè ni. pẹlẹbẹ ṣé wọ ni Yoshibi tí mo. bẹ́ẹ̀ ni òsì lọ́wọ́ dáadáa ò lè jọ lábúrò tó gbójú o. àbúrò tó gbójú ní sùúrù jọ ṣé mo sọ fún ẹ pé inú ń dùn mí ni
torí mi ò mọ dàdé ẹ tí ó lè jà tó lábúrò tó gbójú ṣé mo sọ fún ẹ pé wọ́n ń dùn mí àbí mo sọ fún ẹ pé mo yarọ àbí mo sọ fún ẹ pé mi ò mọ ìjà ara mi gbè. wo bí ṣé o rò pé gbogbo wọ́nranwọ́nran tó ṣe kó tó di pé mo lọ ni mo kàn ń wú ẹ gbogbo ìgbà yẹn ni mo mọ nǹkan tó yẹ kí n ṣe fún ẹ sórí eléyìí tí mo wá dé yìí máa fi ẹ lákàlàkà nǹkan tí mo máa ṣe fún ẹ ara ẹ akọ máa gbé ẹ gbóná máa gbé ẹ lẹ́mìí gbóná gidi máa fi ẹ gidi ni wo o tí mọ nǹkan kan wá sọ pé. Ọ̀dà kò sí wàhálà àdámidà bọ́ọ̀lù padà sí. bí ẹ kẹ́ má bá ṣe àtẹ̀mí jẹ́ o. Yoshibi ó ti dójú ẹ o kí lẹ máa ṣe ṣé ẹ máa wá tètè pe cab àbí hòtẹ́ẹ̀lì tó wà ní ìyànà estate wa ẹ lọ sùn bẹ́ẹ̀. Pẹlẹbẹ ṣé báyìí náà ló dájú tó ni ó ń sọ fún mi pé ṣé mo máa pe cab at this time ilẹ̀ ti ṣú náà. Yoshibi ilẹ̀ ti ṣú ṣé mo pẹ́ yín yàrá yín rèé mẹrẹngidi lórí bẹ́ẹ̀dì yín leléyìí bíi fíìlì ló ṣe rí àwàdà leléyìí ìwọ̀n tó kú fún mọ́ lọ́ra fi ń yan orí ìjù báyìí náà lọ ṣé máa wá sùn bí ni àbí kí lẹgbẹ́ ṣe sọ̀rọ̀ ara yín. Bọ́dà Sàámú. awi tó ń fi ẹ̀bẹ̀ ẹnu jẹ́ ǹjẹ́ gbẹ̀dá tààmú ṣé bọ́dà Sàámú ló kó bá yín ni. nǹkan tó ń ṣe yín ò tí ì farahàn yín ẹnu ẹlẹ́wà ẹ wo kí lẹ fẹ́ jẹ o kẹ tó wúlé bíi bread kí lẹ máa jẹ ṣé máa dábẹ́ ní dá kí lọmọ kan tí màá bá yín ṣe kí n ṣa gbogbo ẹjọ́ kódó dídí. ẹ wà in love tán sí i ẹ wá ń fi tiyín ẹ fi ń pa tolúwẹ̀ lára ìfẹ́ wá ń dà yín ríboríbo ó ń ṣe yín bí àròbó ń ṣe yín bí bébí ó ń ṣe yín bí kòkó ẹ ò bọ́n ṣe ń wò mí ẹ tún ṣakọ àti àgbàyà aṣẹ́wó. Pẹlẹbẹ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé kí ni. Yoshibi kí ni. ó yẹ bú mi kí lẹ́yìn síta aláwọ̀kadà lè máa mú délé yín lálẹ́ yìí àbí tẹ́tí wá igbó ṣàmísà tẹ́tí wá ẹ bú mi kiri yín kí lẹ fẹ́ jẹ ọ̀kadà mi lóhùn o bó ṣe ń wo bó ṣe ń wò lábẹ́ orí àgbàyà òṣì kí lẹ fẹ́ jẹ ẹ̀yin lẹ mọ̀ wàhálà lẹ kóra yín sí. yẹ̀bẹ̀ tán dára nù tán wàrà ro sórí bẹ́ẹ̀dì. àtúwí tán ìwọ̀nba bẹ́ẹ̀dì mo rá manage wọ́n tún sún mi wọ́n dẹ̀ mi ṣọ̀kan sún mi sílẹ̀ tó ti ń gbọ́ràn pa òṣì. ṣé ló yẹ kí n mú fóònù kí n rìkọ́ọ̀dù wọn bó ṣe ránṣọ tán dára nù sọ́ọ̀tún tó ti yí torí ọjọ́ tó bá máa ṣèṣe mo máa gbéraga sí mi kí wọ́n á fi hàn wọ́n kí n rí yápa wọn báyìí wọ́n tó ń họrùn bí ẹlẹ́dẹ̀ ìkan. kábíyèsí o àṣetẹ́yìn ọba níṣòro èèyàn máa mọ bẹ́ẹ̀ ni yẹn ṣe wé èèyàn máa mọ ọwọ́ ọ̀tẹ̀ èèyàn máa mà lébù ẹ̀. wọ́n ṣe rí Yoshibi ṣé ẹ máa dìde ńsìn kẹ́ wá lọ wẹ̀ ájọmọ̀dọ́ bọ̀dá Sàámú ni o aago 6 lè lù ú sìn kọ́ ń gbéra kọ́ láwọn lọ ṣé ní wọn o wọn ò dẹ̀ ṣe dá dúró ẹ mọ̀ wọn bí ẹgbẹ́ ẹ mọ̀ pàǹjọ́ ní bọ̀dá Sàámú o. wọn ò má dá mi lóhùn ṣóòkù mò ń bá sọ̀rọ̀ ni. Yoshibi ọ̀lẹ́ náà pa iná pa ẹ́
Bẹ́ẹ̀ ní tó ń dá wọn lójú náà. Ẹ gbà mí. Kí lé tí mi ò ní dárun mọ́ yín lójú? Mo ní kẹ́ dìde kẹ́ wá lọ wẹ̀, kẹ́ wá ní ojú ọ̀rọ̀ ara yín lọ́dọ̀ bọ̀dá Sàámú. Ẹ wo ilé mi ò gba ilé ni mọ́ o. Ó lẹ́sùn lẹ́lẹ́ wa rárá sórí bẹ́ẹ̀dì yìí. A ní kẹ́ dìde kẹ́ wá lọ wẹ̀ jàre. Ẹ mọ̀ ọ́ bọ̀dá Sàámú tó bá ti lọ kò sí nǹkan tó kàn mí, ẹ kó mú fi train ni wọ́n o. Ẹ lè dá wọn dúró tó bá ti lọ o. Ajọ mọ̀ ọ́ bọ̀dá yìí nìyà o. Ìwọ ẹ ti pọ̀ jù. Ṣé bedroom yìí yẹn ṣé bẹ́ẹ̀ náà ni màá ti lọ wẹ̀? Ẹ mọ̀ nǹkan tí mò ń rò bí a kẹ́ gbó mi kẹ́ gbé lọ síta gbangba kẹ́ lọ wẹ̀ ń bẹ̀. Ìta gbangba mi ti báwo? Nǹkan tí mò ń jà láti sọ ni pé ṣé bedroom yìí yẹn àti toilet yẹn ṣó sì clean bí mo ṣe filẹ̀ kí tó lọ. Orí mi gbà mí. Ìwọ àti àgbàyà ẹ̀ kò sí ìfi ẹlẹ̀. Wà láìtàlẹ̀ small blind ẹ ti ya wèrè. Ẹ ti já wèrè gidi. Ó wà lára yín. Ẹ̀kan ló le tó ń ròyìn lọ́rùn. Torí mo notice pé pẹlẹbẹ ṣì wà nínú ilé kò tí jáde. Ta ló wà ń bẹ̀? Ṣé ni o lè sọ̀rọ̀ ni? Màá lọ wọ ẹni tó wà bẹ̀rẹ̀, màá lọ wọ látọjú nínú kí tó mọ wèrè fún àṣẹfẹ́ nìyẹn. Kí wàá ní wèrè? Ṣó fẹ́ jálẹ̀kùn ni? Kí ló ṣe yẹ? Pẹlẹbẹ. Kí ló ṣẹlẹ̀? Ta ló ń wẹ̀? Tó ní bọ̀dá Sàámú wà nù yàrá wọn. Ìwọ lójúrò èrí rẹ̀. Àwọn mẹ́ta ta jẹ́ ń gbénu lé nìyẹn. Ta ló wá ń wẹ̀? Tó bá fẹ́ gbọ́ àlejò mi ló wẹ̀ ń bẹ̀. Àlejò tiẹ̀ ló wẹ̀. Báwo ata nílé? Èmi onílé tí lòó sí wẹ̀. Lálejò ẹ̀ wẹ̀. Àwọn ọmọ ìgbìmọ̀ ló tó ọ̀fẹ́. Ṣé o máa jálẹ̀kùn ni? Ṣé o máa jálẹ̀kùn wọlé? Ó máa já. Jáde bá síta. Táàsì wẹ̀. Ó wá kọ́ lórí ìlú àwọn àlejò. Oníkọ́ máa wẹ̀. Ẹ má sì ká ẹ̀kọ́ jálẹ̀kùn. Kódà Gani, ẹ jọ ibo gangan lẹ ti fẹ́ lọ play lẹ́nu. Ẹ jọ kí n tiẹ̀ ìsí tiẹ̀ nù bí à ń lọ. Ẹ wo ìfarabalẹ̀ jẹ́ ó ní nǹkan tí mo yín bí yín ibo gangan ni àti bọ́dá Sàámú fẹ́ lọ play lẹ́nu ẹ dá mi lóhùn náà. Ṣé ẹ rí o wọ́n fi jọ́ kan wọ́n fi tọ́ lẹ́nu wò ó ti dùn mọ́ ó fẹ́ má bá wa lọ ẹ ṣàyè. Bọ́dá Gani ẹ wo olóró kan tó ṣe lẹ́dẹ̀ gbọ́dọ̀ yanjú èlé nìyí ẹ rò pé bọ́dá Sàámú tó máa fi máa jáde báyìí wọ́n máa fẹ́ máa kánjú ni ó ní wo ni mo bí kán dorí ẹsẹ̀ kọ́ mo ṣe ń bí yín sọ máa lè wá bá yín bẹ̀. Ẹ kó bá jẹ́ yẹn ṣé ó rẹ́ mi ìjókòó yìí náà n kò mọ bí à ń lọ o Sàámú nìkan òun rè mọ bẹ̀. Wọ́n gbálẹ̀kùn wọn títí tí wọ́n dá mi lóhùn wọ́n jáde sí mi. Ẹ jọ̀ọ́ sísá mi kí ni nǹkan tó ń jáde gbòòrò ẹnu yín náà kí ni nǹkan tẹ́ ń sọ lẹ́nu gangan tí ó dùn ẹ sọ fún mi nǹkan tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ tó yẹ pé oṣù kan péré láì ṣọdún kan tó tún involve owó ẹ wá lẹ́ẹ̀ lọ abẹ́ ẹ̀ ti lọ ni. Ṣọ̀rọ̀ yàn ni mo ní mi ò lọ kí n filé mi lẹ̀ fún odidi oṣù kan 2 days ló kéré jù ó mi ì lè filé ilẹ̀ ká tó wá sọ odidi oṣù kan mi lọ o. ó lọ. mi lọ. ó máa lọ. mi lọ. mo ní o máa lọ. mo ní mi lọ. tó dẹ̀ mọ̀ pé kí ni involve owó ìwọ kẹlẹ́ ọmọ ń bẹ̀ oníranù òṣì aṣẹ́wó. ẹ dákun ẹ ní sùúrù ẹ dákun ẹ má pàlàrò pa ẹ má pàlàrò ṣe bí ọ̀rọ̀ owó là ń sọ àbí yóò lọpọlọ ẹ má pàlàrò ẹ ṣáàjì àfi sùúrù yanjú ẹ dákun ẹ ní sùúrù. sísá mi wọ́n máa lọ ni wọ́n lọ síbo sọ́n ṣeré ni wọ́n máa lọ ní tó jẹ́ pọ́rọ̀ owó tẹ́pẹ́ táwọn bá rówó gbà yín náà máa gbowó owó máa kàn mí wọ́n ṣe ní máa lọ wọ́n á lọ. ṣé wọn máa bá mi ṣe tí bá mú èyìnkùlé ọwọ́ mi tí bá fi gbá etí ẹ̀ à ń sọ̀rọ̀ wọn náà ń dá sí ẹjọ́ ẹ̀kọ́ ọ̀gbà táyìn náà ń bọ̀ tẹ́sí mọ́ kele dání. dákun tí wọ́n fi kú òbí dákun mọ́ sọ nǹkan kan mọ́ ọgbọ́n tí mo wí. ọmọ alágbára o ìdí àrà torí ọ̀rọ̀ ọkùnrin lásánlàsàn tọ́ ọ sì mọ̀ pé mi ni mò ń ṣalátìlẹ́yìn rẹ ọwọ́ abojú mi yẹ yànmọ̀yànmọ̀ ọ̀tẹ̀ lójúmọ́lẹ̀ láàrin gbogbo àwọn ọ̀rẹ́ wa sọmọ pé tọ́ ọ ṣe wọn ọ̀dà tọ́ ọ sì mọ̀ pé èmi àti ẹ náà ni ọ̀dà o bọ́ba ti sọ pọ̀ lọ kò sí wàhálà o. Zara o lọ mi lọ. final answer ẹ lọ. mi lọ. kò sí wàhálà síta
ó lọ mi lọ já lọ kò sí wàhálà. kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ yan ni. ẹ wo tọ́rọ̀ ò bá ṣe é ṣe kó ní kálukú dirẹ̀ mú o ọ̀rọ̀ yẹn kọ́ lọ́rẹ́ o èwo ni ránù kí fílẹ̀ mílẹ̀ kó di oṣù. Sàmú á ti jáde wà bá wà lédè. Ó yà mí lẹ́nu. Sàmú wà nílé jọ. wọ́n ti ń bẹ̀yìn látàrọ̀ wọ́n ti ń bẹ̀yìn látànà ẹjọ́. ṣé bí ló sùn ní àbò jíde láàárọ̀ yìí ìwọ àtàṣọ Spiderman tó ń wọ kiri ibo ni ṣé bí ló sùn kí ló ṣẹlẹ̀. ọjọ́ mi ẹ̀yin náà ló ń bẹ wọ́n ní kejì òkè dáríjà wọn. èmi bẹ̀ mí èmi ò bá jà mọ́ èmi ò bá yàn jà mọ́ ọlọ́mọ jẹ́ ìyá wèrè lójijì o èmi ò bá yàn jà mọ́ ọ̀nàlẹ̀ ẹ̀sà abẹ́yìn kọ́lẹ̀ ẹ̀sà ṣe ẹ̀sà lánàá kọ́lẹ̀ kan sọ pé ẹ̀ka ló ti mọ̀ àti dáríjì èèyàn kankan tó ní pé ìyá wèrè ọ̀dọ̀ ní wèrè rírí ẹ̀fẹ́ mi ò dé mi ò bá yàn jà o. kí ló tún ṣẹlẹ̀. ṣé bó o ti wá sínú yàrá mi lálẹ́ àná àbó wá sí yàrá mi lálẹ́ àná kí wàá tẹ́lẹ̀ tún tó máa ṣòṣì bí ìdẹ̀gbẹ́ níbo ni jàmú ní kẹ́ẹ̀kan máa lọ ní ẹ máa lọ kọlùkàlùkù fún mi láyè. bọ́dà Sàámú mo ti gbọ́. o ti gbọ́ ọ̀rọ̀ wo lèmi àti ẹjọ́ sọ tí tó fi ń sọ fún mi pé o ti gbọ́ o gbọ́ pé kí ni. mo ti gbà láti fẹ́ yín. ẹ gbà mí ṣé mo lálàá ní bọ́dà Gani Yoshibi ọlọ́run o ṣé pé ẹ̀yin ẹ lè fi ẹnu ara yín sọ wípé ẹ ti gbọ́ ẹ ti gbà láti fẹ́ bọ́dà Sàámú. Jọgọjọgọ outside. Èmi kọ́ ló dùn mọ́. Ọlọ́mọ jọgọjọgọ. Ọmọ bọ̀ ní jọ. Nǹkan kan kò sí olójú rí o. Èmi mọ̀ lọ́gbọ́n ṣojú mi. Ó tó bẹ́ẹ̀. Àbí ó tó bẹ́ẹ̀. Ojú mi clear, èmi mọ̀ lọ́gbọ́n ṣe bẹ́ẹ̀. This make you dey do like this, I swear. Ṣé nǹkan tó sọ náà ló sọ yẹn? Ó ti gbọ́, ó ti gbà láti fẹ́ mi. bọ́dà Sàámú ṣe mọ̀ pé èmi ń tèmi èmi ti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé èmi nífẹ̀ẹ́ yín tí bá jẹ́ ní ká òun dáadáa ṣe rí i pé ọmọ kékeré lèmi ẹ̀jẹ̀ mi ṣì tutù Yoshibi ti dàgbà lẹ́jẹ̀ gbígbóná méjì tó bá dé fẹ́ra wọn nǹkan tẹ́ máa bí òní dá wọ́n máa bèkè consider mi. ẹ̀jẹ̀ máa gbóná àbúrò ọ̀rọ̀ rádaràdà òṣìwò ló bá mi sọ ẹ̀jẹ̀ máa gbóná fún nǹkan tó sọ yẹn ó dẹ̀ bá mi sọ̀rọ̀ òṣìwò mi tẹ̀ tí ráyè tiẹ̀ rárá jẹ́ kówó mi kọ́kọ́ tẹ èkú ìdáná màá béèrè ikú tó pa bàbá ńlá kù bàbá ẹ̀ lọ́wọ́ ẹ̀. bí wọ́n ṣe sọ̀rọ̀ mi ò sọ kókó ìjẹ́ tí wọ́n mọ̀ pé wọ́n ìmọ̀ àbẹ̀rẹ̀ àní Sàámú nǹkan ní kí n di méjì kínú bí mi. Kí ló di méjì lọ́rọ̀ mi? Àrẹ àwọn ìwà lẹ́yìn kan. Bọ́bá ọkọ̀ bọ́sẹ̀ ní ẹ̀yà ní ẹ̀yà. Bọ́bá ìsúnmọ́ ẹ̀ bọ́sẹ̀. Iyì mi ò ní bọ́ sọ̀nù lórúkọ Jésù. Àṣẹ oyin tèmi náà kò ní bọ́ sọ̀nù. Lórúkọ Jésù iyì mi ò ní bọ́ sọ̀nù. ní bọ́ sọnù. Ète àti ìmọ̀ ẹ̀dá kò ní jẹ́ kí n fọ́ọ̀lù sọ̀wọ́ èṣù débi tí iyì mi máa fi bọ́ sọ̀nù lórúkọ ète Jésù. àti ìmọ̀ ẹ̀dá kò ní jẹ́ kí n fọ́ọ̀sì Yoshibi yọ̀dọ̀ ọlọ́run fẹ́ rìkọ́ọ̀dù ni o for confirmation and for record purpose please bá mi tọrọ yẹn sọ. mo ní mo ti gbọ́ mo dẹ̀ ti gbà láti ìfẹ́ yín. èèwọ̀ ni tẹ̀ ṣe mẹjọ rò kò dárúkọ èèyàn kankan síwájú ẹ tó bá lọ lónìí kan lòun bá wí nǹkan ó yá ṣẹ̀ṣẹ̀ tún sọ láti bẹ̀rẹ̀ kó wá fi orúkọ mi sí ẹ̀yẹn. mo ti gbọ́ mo dẹ̀ ti gbà láti ìfẹ́ yín bọ́dà Sàámú. mo ti cut má stress mo ti cut ẹ bẹ́ẹ̀ ó yá part 2 ó yá ìwọ náà sọ tó sọ gbogbo. bọ́dà Sàámú. kó rántí fi ṣe pé lẹ́jẹ̀ mi ti gbóná. mi náà ní pé mo ti gbọ́ mo ti gbà láti fẹ́ yín ó fẹ́ jẹ́ pé ẹ̀ tó sì mí àmọ́. bẹ́ẹ̀ tó ti yẹn mo fẹ́ hàngì sí orí ẹ pé ẹ ṣe mo ti ṣe bẹ́ẹ̀. bọ́dà mi ẹ wo àwọn Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ilẹ̀ tó bá tójú ẹni ṣú
wọ́n ní ọkọ̀ òṣòro rìn ọ̀dà mi máa kàn wò pé nínú ọlá ńlá yín máa bẹ̀yìn máa rọ̀ yín gẹ́gẹ́ bí ọba community mẹ́wẹ̀ẹ̀wà tẹ́ jẹ́. kábíyèsí o. máa feel pé bóyá kẹtì ẹ̀ ṣì bá mi manage àwọn wọ́n ṣe pé àwọn náà lọ́pọlọ tààràtààrà ọpọlọ bí ọpọlọ ẹja ni ṣùgbọ́n at least wọ́n fi ẹ̀jọ̀ olórí burúkú olóṣì yìí lọ. pélébé kí ni. Yoshibi, by the power confirmed on me, torí mi ò kì í ṣe Ọlọ́run àtàwọn àpẹẹrẹ àti ìrírí oríṣiríṣi tá a lè fi rí lọ́ọ́ ti fi ń ṣàpẹẹrẹ fún wa mo dárí díẹ̀ padà sínú ilé ìkànnì yẹn. ìkejì bí Ọlọ́run ti ń bẹ̀ tẹ́bi ẹ̀ bẹ̀sẹ̀ kò sí kankan náà èyí méjèèjì tí màá fẹ́ láyé mi níbo Ọlọ́run má jẹ́ rí bí padà wà lóde wọn máa gbé bí ni ara tá a sọ nìyẹn ìgbà tí mi ò mọ wọ́ọ̀tì mi tí mi mọ bí iyì mi ṣe tó mo bẹ̀rẹ̀ sí ní fi ayé mi tàfàlà mo fi ń ta káìtì níwájú ẹ o wá ń gbójú iyì mi mọ́lẹ̀ fún àìmọye ọdún ó dẹ̀ frustrate emotion tó wà lára mi ó dẹ̀ frustrate ẹ̀ jáde Ọlọ́run èkó ní mọ́lá ọmọ ẹ̀dẹ̀ frustrate emotion jáde lára mi emotion mi dẹ̀ jáde ó dẹ̀ wọnú òkun Ìkòyí lẹ̀ emotion mi ti wọnú òkun ojú mi báyìí lẹ̀ emotion mi ṣe ń lọ nínú òkun bó ṣe dẹ́pẹ́ nìyẹn bóyá wọnú odò ẹ̀pẹ́ báyìí ó dẹ̀ ń lọ bó dẹ̀ wọ emotion mi lọ ìgbà tẹ́ emotion mi tó wẹ̀ látẹ̀pẹ́ tó wọnú Ìkòròdú mo ní ó ti lọ emotion mi bá wọnú odò Májẹ̀dún. Emotion tí mo ní sí ẹ nígbà tí mi ò mọ bí iyì mi ṣe tó àti bí wọ́ọ̀tì mi ṣe tó o ti jẹ́ kó wọnú odò Májẹ̀dún ta ló fẹ́ yọ. kò sí. lágbára lọ wọ́ọ̀tì mi ò ní bómi lọ. àṣẹ òkè mi náà kò ní bómi lọ. iyì mi ò ní wọ omi. àṣẹ òkè mi náà kò ní wọ mi. iyì mi ò ní wọ omi. iyì náà kò ní wọ mi o. iyì mi ò ní wọ ọkùn. iyì náà kò ní wọ ọkùn. ó nìyẹn o tó o bá dẹ̀ máa padà wá sínú ilé mountain ni kò jẹ́ kó jẹ́ o máa wà báyìí o mountain ni o tó o bá wá before the problem ni o mountain o ní kó o wá o iyì mi ò ní bómi lọ o bóyá ẹjẹ lọ wọ́n bá bí ìjà kó wá síbí kó tó di pé mountain dìde àríran wò iyì mi ò ní wọ́ mi iyì mi ò ní wọ́ mi láyé mi kò ní wọ́ ọ̀kùn iyì mi ò ní ẹgbẹ̀rin iyì mi ò ní wọ́ mi iyì mi ò ní wọ́ mi láyé mi kò ní wọ́ ọ̀kùn iyì mi ò ní wọ́ mi iyì mi ò ní wọ́ mi. Sista Yoshibi ẹ wò tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín tẹ́ ní èmi ara yín ẹ̀mí tẹ́ bá nílò ẹ má try láti padà wá sí ilé yìí o ẹ má ṣe try ẹ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ wá gbà mí torí Ọlọ́run ẹ wo kí ní burúkú ọ̀dọ́mọdé aṣẹ́wó yìí tó sọ fún mi pé kémi má padà wá sínú ilé mọ́ jọ sí má padà wá sílé kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi kí ni dáńdẹ́ ẹ fẹ́ dà kí ni dàjẹ́ ẹ fẹ́ dà fún mi oríṣiríṣi pẹlẹbẹ ó wá gbà mí torí Ọlọ́run. pẹlẹbẹ wèrè wo ló ń gbà yín bóyá kẹ lọ pẹrọgọdọ kó wá gbà yín ṣé èèyàn gbọ́ nǹkan tó máa ń sọ ni wọ́n ní tó bá máa fẹ́ ọkọ ó máa rí ẹ̀gbin ó máa rí wọ̀sí ó máa rí dọ̀tí gbogbo ẹ̀ lẹ máa mú mọ́ra ẹ̀yin lẹ fẹ́ gbóúnjẹ lẹ́yìn fọlọ́gbò jẹ sùúrù lẹ máa dẹ̀ fi gbà á ẹ gbà mí. ìyá ẹ̀yin náà ṣé pé ẹ lè fẹnu ara yín sọ wípé ẹ ti gbọ́ ẹ ti gbà fún bọ̀dà Sàámú. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.